iná jẹnẹrétọ̀ fọ̀pọ̀ dúkìá ṣòfò. orí ló kó àwọn aláìsàn kan yọ lọ́wọ́ ikú òjijì pẹ̀lú bí iná ṣe déédé ṣẹ́yọ nílé ìwòsàn tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílùú òkìtìpupa níjọba ìbílẹ̀ òkìtìpupa nípínlẹ̀ ondo. alẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà yìí níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún wa ní kò sí òótọ́ rárá nínú ìròyìn tí àwọn kan ń gbé kiri pé ọ̀rọ̀ epo bẹntiróòlù tí àwọn gbé pamọ́ sílé ló ṣokùnfà ìjàmbá náà. ó ní jẹnẹrétọ̀ ibi iṣẹ́ àwọn ló déédéé gbiná lójijì níbi táwọn sì ń fà á láti fi tanná káwọn èèyàn lè ríran. òṣìṣẹ́ ọ̀hún tó kọ̀ láti dárúkọ rẹ̀ ní kò yẹ kí iná náà ráàyè ṣe ọṣẹ́ tó ṣe tó bá jẹ́ pé iléeṣẹ́ panápaná tó wà nílùú òkìtìpupa ń ṣiṣẹ́ bó ṣe yẹ. ó ní lóòótọ́ làwọn èèyàn agbègbè náà ṣùgbọ́n àwọn pẹ̀lú bí wọ́n ṣe sa gbogbo ipá tó wà níkàáwọ́ wọn láti lè tètè paná ọ̀hún ní kété tó bẹ̀rẹ̀, àmọ́ gbogbo ìgbìyànjú àti akitiyan wọn ló já sí pàbó nítorí ìwọ̀nba ni wọ́n lè ṣe mọ́. àwọn fúláàtì mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú ilé ìwòsàn ọ̀hún ló ní ó jó kanlẹ̀ pátápátá pẹ̀lú gbogbo ẹrù olówó iyebíye tó wà nínú wọn. ọkùnrin yìí ní ohun táwọn lè dúpẹ́ lé lórí ni pé kò sí ẹ̀mí tó ṣòfò sínú ìjàmbá náà ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé àwọn pàdánù ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye. láti bí ọdún méjì sẹ́yìn làwọn èèyàn ẹkùn gúúsù Oǹdó ti wà nínú òkùnkùn biribiri nítorí àìsí iná ìjọba. nínú ìjọba ìbílẹ̀ 6 tó wà lẹ́kùn gúúsù Oǹdó, àwọn ìlú tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ 4 ìyẹn òkìtìpupa, ìrèlè, ìlàjẹ àti ẹsẹ̀ odò ni wọ́n fara gbà nínú ìṣẹ̀lẹ̀ náà látàrí èdè àìyedè tí wọ́n ló wáyé láàrin àjọ tó ń ṣàkóso iná mọ̀nàmọ́ná lẹ́kùn Benin. gbogbo akitiyan ìjọba láti dá iná padà sí àwọn ìjọba ìbílẹ̀ náà ló já sí pàbó. èyí ló ṣokùnfà báwọn ará agbègbè ọ̀hún kò ṣe lóhun méjì tí wọ́n ń lò láti ìgbà náà ju jẹnẹrétọ̀ àti iná sólà lọ. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.